Kayegbo ni ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Kú dédé àsìkò yóò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ́yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí bí àwọn agbébọn ṣe gbé àlùfáà ìjọ àgùdà kan ní ìpínlẹ̀ Anambra. Ọkùnrin kan tó jẹ́ alápatà tẹ́lẹ̀ rí ẹni 70 ọdún ni wọ́n ti lù pa ní ìlú Ìbàdàn. Fásitì OAU ti gbọ̀ngàn ibi eré ìdárayá kan tí òrùlé rẹ̀ jálé akẹ́kọ̀ọ́ 4 lórí tí wọ́n sì farapa. Ní ìpínlẹ̀ Imo, àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí tó lọ́wọ́ nínú ikú Ajagunfeyinti dúró. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó arédè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí bí àwọn agbébọn ṣe gbé àlùfáà ìjọ àgùdà kan ní ìpínlẹ̀ Anambra. Àwọn agbébọn tí wọn kò tí ì mọ̀ ni wọ́n ti gbé àlùfáà ìjọ àgùdà kan tó fi ìpínlẹ̀ Anambra ṣe bùgbé, Reverend Father Basil Guzo tí ó jẹ́ àlùfáà ìjọ àgùdà. Wọ́n jí gbé ní ọjọ́rú Wednesday ní nǹkan bí aago 8 àárọ̀ ní òpópónà Èké Nkọ́sẹ̀ sí Òbòsì nígbà tí ó ń rin ìrìn àjò. Èyí ló wáyé lẹ́yìn oṣù kan tí wọ́n gbé jáde pé ó jẹ́ ọ̀kan nínú àwọn àlùfáà àgùdà 10 tó lówó jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn tó jáde ní ọjọ́bọ̀ Thursday láti ọ̀dọ̀ adarí àgbà Catholic Archdiocese of Onitsha, Reverend Father Prudentius Aro. Àwọn ajínigbé náà ni kò tí ì sọ̀rọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lórí àlùfáà tí wọ́n jí gbé náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà múlẹ̀ nígbà tí kọmíṣánná ọlọ́pàá ń dá àwọn ìjọ àgùdà lójú pé àwọn yóò sa gbogbo ipá àwọn láti lè dóòlà àlùfáà ọ̀hún tí àwọn yóò sì fojú àwọn ajínigbé náà hàn dé. Ọkùnrin kan tó jẹ́ alápatà tẹ́lẹ̀ rí ẹni 70 ọdún ni wọ́n ti lù pa ní ìlú Ìbàdàn. Ẹni 70 ọdún kan tó jẹ́ alápatà tẹ́lẹ̀ rí tí wọ́n pè ní Yekin Alájá ni wọ́n ní wọ́n ti lù pa ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́bọ̀ Thursday. Ìwádìí fi hàn pé Alájá ni wọ́n lù pa láti ọwọ́ alápatà kan tí wọ́n pè ní Mutiu Balógun ẹni ọdún 57 tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Mutiu Ìrókò. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lójú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lórí odò ẹran ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìpínlẹ̀ náà látàrí aáwọ̀ tó wáyé láàrin wọn tí ó sì sọ gbogbo agbègbè náà sínú ọ̀fọ̀. Ọ̀kan lára àwọn ẹbí olóògbé náà, Musiliu Alájá, ní èdè-àìyedè wà láàrin Afurasi àti àbúrò olóògbé náà, Yisau Alájá, tí Afurasi náà sì lọ fi ẹjọ́ sun olóògbé gẹ́gẹ́ bí olórí ẹbí wọn ní agbègbè Ọjà. Ṣùgbọ́n dípò kí Afurasi náà fi ẹ̀sọ̀ ṣe, níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní gbá olóògbé náà lẹ́sẹ̀ẹ́ títí tí ó fi ṣubú lulẹ̀. Nígbà tí wọn yóò fi gbé dé ilé ìwòsàn, ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra.
tí wọ́n sì ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí. Afurasí Mutiroko ní àwọn Àmọ̀tẹ́kùn àti ẹ̀ka àgọ́ ọlọ́pàá ní Mọ́níyà ti mú lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Fásitì OAU ti gbọ̀ngàn ibi eré ìdárayá kan tí òrùlé rẹ̀ já lé akẹ́kọ̀ọ́ 4 lórí tí wọ́n sì farapa. Àwọn olùdarí àti aláṣẹ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé-Ifẹ̀ ti gbé ilẹ̀kùn ibi eré ìdárayá kan tì pa látàrí òjò tó gbé òrùlé ẹ̀ka náà lákòókò tí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́ tí ó sì ṣe àwọn akẹ́kọ̀ọ́ 4 ní fásitì ọ̀hún léṣe. Àwọn akẹ́kọ̀ọ́ tí ó farapa ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Seventh Day Adventist ṣùgbọ́n tí wọn kò gbà wọ́n tí wọ́n sì gbé wọn lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital. Agbẹnusọ fún fásitì náà Ọ̀gbẹ́ni Abíọ́dún Ọláréwájú sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí àwọn aláṣẹ àti olùdarí ti adarí àgbà fásitì náà Pòfẹ́sọ̀ Adébáyọ̀ Bámirẹ́ léwájú wọn ṣe àbẹ̀wò sọ́dọ̀ àwọn tó farapa ní kí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ máa bá iṣẹ́ wọn lọ láì ní ìdádúró kankan. Ní ìpínlẹ̀ Imo, àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí tó lọ́wọ́ nínú ikú Ajagunfeyinti dúró. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo ti sọ pé àwọn ti mú àwọn afurasí tó dẹ̀mí Ajagunfeyinti Richard Doro légbodò nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú ilé-iṣẹ́ ọlọ́pàá tó wà ní Owerri. Alukoro wọn ASP Henry Okoye tó gbẹnusọ fún kọmíṣánná ọlọ́pàá Aboki Danjuma fi àṣeyọrí mímú tí wọ́n mú àwọn afurasí náà múlẹ̀. Alukoro náà ní ọwọ́ tẹ ọ̀kan lára àwọn afurasí ọ̀hún Shikun Emmanuel ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ń gbìyànjú láti gba nọ́mbà ọkọ̀ tuntun sí ọkọ̀ Mercedes Benz tó jẹ́ ti olóògbé náà tí ó sì ní èyí ló fún àwọn ní àǹfààní láti lè mú àwọn méjì mìíràn tí àwọn tún mú Okore Goodness àti Innocent Ogu tí àwọn náà gbà pé wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé ọ̀hún. Oníjùbá yìí lọ lórí ìròyìn Kayegbo fún tètò ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára káfíńrì pàdé. Kayegbo ni ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo.